ti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú Al-Madina schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum. Arabic and Western education programs are nicely patterned in Islamic ethics. Al-Madina schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. kí ẹ̀yin lè gba ẹgbẹ́ àdìjọ kó ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlùfíkò fún Islam Al-Madina Center pápá abẹ́rẹ́ l'Ógbómọ̀ṣọ́ àwọn ṣàgbàtẹ̀rọ abẹ́ aláàkúbà fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbègbè dáadáa sí fún wọn ọlọ́dún níbi lólókọ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́rẹ́ níbi lórí ètò sáà abẹ́ Allah nínú àwọn ètò ga jùlọ tọ́fẹ̀ tó gbòòrò kó bá wa kẹ́yìn ní kíkẹ́ tí ó pọ̀ tayọ bẹ́ẹ̀ ṣe gbèrò kó bá wa ṣe dáadáa fún yín tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ láyé àti ní àlìkíyàmá kó bá lọ́ra ìmí lórí dáadáa látàrí ẹ̀sìn Islam àti sunnah Nabi sallallahu alaihi wasallam ìbéèrè aláwọ̀ kan tí wọ́n kó máa mú wá. wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kò sí orípa burúkú kan tí ó lè tàtàrà pé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń jẹun ìwọ́n sì ń ṣe sùyàm kò sí orípa burúkú tó lè tàtọ̀dọ̀ rẹ̀ wá sí ara sùyàmù rẹ̀ tó ń ṣe nítorí pé ó jẹ nǹkan kan ó mú nǹkan kan ọwọ́ pọ̀ kan rí pé nìkan jẹun kò sákòbá kan tó fẹ́ ṣe fún sùyàmù rẹ̀ nǹkan tó kàn dáa jù ni pé ẹni tó fẹ́ jẹun yàn tóun ṣe sùyàmù bóyá kìí ṣe mùsùlùmí àbí mùsùlùmí tó ṣe pé ó ní ìdíwọ́ kan tó mọ̀ máa ṣe sùyàmù ó yẹ kó gbóúnjẹ rẹ̀ jìnnà síbi tó wà ó yẹ kó gbóúnjẹ rẹ̀ jìnnà sí ibi tí wọ́n wà tó bá wà nítòsí ọ̀dọ̀ rẹ̀ tó ń jẹ bá jẹ́ oúnjẹ tí ń já fíkánfíkán so ó yẹ kí wọ́n jìnnà síbi tí òun ti ń jẹun torí pé ó ṣeéṣe kéèyàn má jẹun ṣùgbọ́n tó jẹ́ pé òórùn oúnjẹ téèyàn ń gbọ́ àdídùn rẹ̀ téèyàn ń gbóòórùn yàn èèyàn lè máa gbé mì tó máa ń sì ń gbé mì ó lákòóbá tó lè ṣe fún sùyàmù rẹ̀ nítorí pé òun náà lára tó bá ti pọ̀ débi pé ó gbé mi yóò padà lọ di nǹkan kan tó ṣe pọ́ dádúró gédégbé ní gògóńgò rẹ̀ so kọ́ má bàa jẹ́ pọ̀ fọ́ ara rẹ̀ ṣe sábàbí tí sùyàmù rẹ̀ ọjọ́ yẹn tó fi bàjẹ́ ìwọ jìnnà sí. ká ló lọ́fíńdà kò tako sùyàmù ṣùgbọ́n oríṣìí méjì ni lọ́fíńdà tó já kọ lọ́fíńdà tó já bò so akọ lọ́fíńdà wọ́n ní kì í rùn kó lọ sókè lọ́nà tó fi jẹ́ pé yóò fẹ́ wọnú gògóńgò èèyàn so ṣùgbọ́n èyí tó jẹ́ abo lọ́fíńdà yẹn ó máa ń rùn kó lọ sókè lọ́nà tó ṣe pé yóò máa wọ́nà láti wọnú gògóńgò èèyàn tó bá kíró eléyìí lèèyàn fi sára ó lè léwu pẹ̀lú sùyàmù téèyàn ń ṣe nítorí pé tó bá ti lè wọ inú mú tó di pé àgbọ̀ lọ́nà fún ewu wà ń bẹ̀ yóò bá sùyàmù ń jẹ́ ṣùgbọ́n pé nítorí pé à ń ṣe sùyàmù sáfì lọ́fíńdà sára bá ní fi sára á fi sára tó róríṣiríṣi ní lọ́fíńdà àmì tó pé tá a bá fi sára wa òórùn rẹ̀ kò ní jẹ́ nǹkan tó ṣe pé ń rùn sókè láti wọnú gògóńgò wa. wípé ọ̀rọ̀ táwọn máa ń sọ pé mẹ́wàá àkọ́kọ́ ìkẹ́ni tààrin àforíjì ni ti parí àlùjánnà kò sẹ́gbàá wa kan tó mú gbogbo eléyàn wa kò sí ẹgbàá wa kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó mú eléyàn wa níta kan mà ní pé lóṣù Ramadan Olúwa Ẹlẹ́dàá máa ṣàforíjì fáwọn ẹrú ẹ̀ Allahu azza wa jalla máa kẹ́ wọn lálálẹ́ ojoojúmọ́ ìbọ́kùnná kúrò lọ́rùn ẹni tán ti kàkọ́lẹ̀ pé yọ wọ̀nà tí wọ́n padà máa sọ́dọ̀ máa àlùjánnà wà lálálẹ́ ojoojúmọ́ ní Ramadan náà. Jazakumullahu khairan Sheikh 08085677726 08085677726 fáwọn àtàwọn bẹ ní Nàìjíríà tó bá fẹ́ pè wọlé nù 08085677726 fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè +234 8083293896 +234 8083293896 ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá. Wọ́n ní ọkọ tó ṣe yí pé tí ìyàwó ẹ̀ tó bá ti ń gbìyànjú ọ̀dà ẹ̀ lórúkọ yín o. Wa alaikum salaam láti wo.
láti orí kókó. ìbéèrè yìí. Ìbéèrè mi pé mo ní kájọ pé èèyàn lẹ́gbẹ̀ẹ́ kan ní ìlú tí wọ́n bímọ ọmọ tí wọ́n fi oúnjẹ títí kò sí sí ilé ká nígbà tí ìyàwó yẹn tó fi bímọ fún wọn. Ẹgbẹ́ wa ṣàlàyé nínú ọmọ tí wọ́n fi sílẹ̀ ẹ̀tọ́ wo ni mo fẹ́ fún ẹ̀sán tó ṣàlàyé ẹ̀tọ́ wo ni mo ní sọmọ yẹn. Nígbà pé ṣé kò ní àmójútó rẹ̀ láti máa ṣe fún àbí ìtàkùn olùgbẹ́gbẹ́ ìta lọ́nà bá mi ṣe láti sọ fún ẹ̀gbọ́n wa tó bí ọmọ kalẹ̀ láyé tó sì kú nígbà tó ọmọ yìí wà ní kékeré, ojúṣe wo ilẹ̀ yóò ṣe lórí ọmọ yìí? Bàbá kú ni, ẹ̀yin lẹ́ẹ̀ máa mójútó ọmọ yìí, ẹni jẹ́ kó máa láyé pé bàbá òun ti kú. Ọmọ tí wọ́n pè lọ́mọ òrukàn, ọ̀kan ní òru rẹ̀ nù. lẹ́yìn bá sì mójútó tẹ́ tọ́jú rẹ̀ dáadáa, yóò ṣe sábàbí tẹ́ fi jẹ́ pé wà lìjánà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ana wa kafilul yatimi kahatayni fil janna. Àtẹ̀mí àtẹni tí ń ṣe àmójútó ọmọ òrukàn báyìí láti ṣe wà lálìjánà. Ó fi ọmọ kárẹ̀ tarin àti ti ìfábẹ́lá ó fi ṣàpèjúwe, èyí tó túmọ̀ sí pé èèyàn ó súnmọ́ ààyè tánàbí wà pẹ́kípẹ́kí lálìjánà. tó eléyìí ó jẹ́ ti ọmọ òrukàn, torí pé ẹ̀rẹ́ nìkan lé ọmọ yìí lọ sọ́dọ̀ rẹ̀. Dábàá pé sẹ́mi bàbá rẹ̀ lọ bá bàbá rẹ̀, ẹ̀yin náà lẹ kù fún ní bàbá nísì. Bí tí kò máa jẹ́ orúkọ yín kọ́, orúkọ bàbá rẹ̀ ni ó máa jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ó gbìyànjú láti jẹ́ pé ẹ̀jẹ̀ yọ jẹ́, ẹ̀jẹ̀ kébi ọ̀pá, ẹ̀jẹ̀ kóńgbẹ́ ọgbẹ́, ẹ̀fìyà aṣọ jẹ́, ẹ̀fìyà àbùgbé jẹ́, sì ṣe lọ́mọ tó jẹ́ pé yọkàn wà bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ kò lọ ilé ẹ̀kọ́. So sì ní tó ṣe ahun àti kọ́lẹ́kọ́lé táwọn èèyàn fi máa fi bú pé àkókò rí ọba wí. Bàbá rẹ̀ kú ti kú, ó ti fi ọ́lẹ̀ tipẹ́, òṣìṣẹ́ nìkan ti mójútó ọ. So gbogbo ntẹ́yìn náà ń ṣe fọmọ yín lẹ́ẹ̀ma ṣe fọmọ, ẹ máa wá ṣe pẹ̀lú ẹ̀mí kẹfẹ́ fi rójú Allah yóò sì san yín lẹ́san rí. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +2348083293896. Wọ́n fi ìbéèrè kan ṣọwọ́ síbí. Wọ́n ní ọkùnrin tó jẹ́ pé ó ti níyàwó tẹ́lẹ̀ àmọ́ ìyàwó ẹ̀ jẹ́ láìsí. Ìgbà tí ó wá pẹ́ tó ṣetán àti tó ń fẹ́ ìyàwó mi, ó ṣe déédéé wípé ẹni tó fẹ́ obìnrin yẹn náà, ọkọ tiẹ̀ náà ti jẹ́ aláìsí. Àwọn ọmọ tí obìnrin yìí sì bí fọ́kọ tiẹ̀ tó jẹ́ aláìsí, àwọn ọmọ yìí ń bẹ pẹ̀lú títí ẹ̀. Ọkùnrin yìí wá ń sọ fún obìnrin yìí pé òun ò lè gbà kó jẹ́ pé fífẹ́ tí ó fẹ́ fi òun yìí, àwọn jọ fẹ́ra wọn lọ́nà tó jẹ́ pé ọmọ kó àwọn ọmọ ilé ọkọ ẹsẹ̀ àárọ̀ rẹ̀, ọmọ kó bàbá bá wọn, ọmọ kó bàbá bá òun, torí pé òun ò ní kápá láti máa bọ́wọ́ kó òun tún máa bọ́ àwọn ọmọ ọlọ́mọ náà. Ipe dákun, irú ìkórìtà wo ni wọ́n lè gbà láti fi yanjú ọ̀rọ̀ yìí? Ayakunle Sheikh, ẹ ló kọ yín o. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti ń pè. Ọya ìbéèrè yín pápápá. Mo fẹ́ pèsè pé ká máa ṣe ìwọ̀n tàràwù àbí kí á wò lè. Ìbéèrè kejì ni pé kí ẹ̀ ń gbọ́ mi. À ń gbọ́ yín. Ìbéèrè kejì ni wípé rákà mélòó ni ìyá àmúlé ìlàbí tàràwù, rákà mélòó ló gbọ́dọ̀ jẹ? Ó ti yé. Alhamdulillah. Ẹni tí ó fẹ́ ìyàwó, ṣùgbọ́n tí ìyàwó yẹn jẹ́ pé ó ní àwọn ọmọ eléyìí tó ti bí fún ọkọ rẹ̀ àkọ́kọ́, ó wá fẹ́ lọ́kọ míì, ọkọ míì wá sọ pé ìyàwó lásán lòun fẹ́ òun fẹ́ àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀. Kò sí tàbí ṣùgbọ́n táwọn ọmọ yẹn bá wà ní polówó tó wà ní kéékèèké, yíya obìnrin pẹ̀lú àwọn ọmọ rẹ̀ dídá lóró ni. Ẹ̀sìn Islam sì fara mọ́ ká ya ìyá àtàwọn ọmọ rẹ̀ pàápàá nígbà tó máa ní bùkátà sí ìyá rẹ̀. Torí ẹ̀, báyà obìnrin yẹn tí ò bá rẹ́ni fẹ́ tọmọtọmọ, yóò ṣe sùúrù dìgbà kan táwọn ọmọ fi ṣe gbé kalẹ̀ fún àwọn èèyàn ọkọ rẹ̀ àbí fáwọn òbí tiẹ̀ tí wọ́n mọ̀ bá mójútó wọn. tó àmọ́ pé torí pé mo fẹ́ lọ́kọ káwá pọnmọ tí ká sọ máa nù wípé ọkọ ni mo lọ ní nísìn, níbi tó wà náà nísìn yìí ṣé bọ́mọ náà ló tún fẹ́ bí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ bá tún ṣẹlẹ̀ sọ́kọ tẹ́lẹ̀ yìí náà, tó náà bá fò sánlẹ̀ tó bá kú,
ọmọ kan méjì mẹ́ta tó bá bí fóun náà ọkọ mi tó tún fẹ́ ní náà ló wọ́n fẹ́ rọ́mọ níbo lọ́ọ́ máa dá ọmọ sí. eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ bá fẹ́ fẹ́ irú àwọn obìnrin bá ó ti rò dáadáa lágbára rẹ̀ ọba ká má wulẹ̀ kọnu sí i má jẹ́ kí ọjọ́ pé ìwà rẹ̀ ìṣesí rẹ̀ ní ojú kan dá wọn ọmọ ọlọ́mọ lóró lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ ìwọ náà sì lè lọ́mọ ẹ̀ máa òbí tábò sí wa ọmọ tí ìyàwó tiẹ̀ náà ti bí tẹ́lẹ̀ ọ sọ pé obìnrin tí ń bọ̀ yìí ni ó máa ṣèyá fún wọn ni ó máa mójútó wọn ni ó máa tọ́jú wọn tá a ní kó máa bó ń ṣèyá fáwọn ọmọ tiẹ̀ ìwọ náà ti mọ irú ẹni tó fẹ́ fẹ́ ọ̀ wá fẹ́ gbé ẹrù rẹ̀ lágbè tán ó fẹ́ gbé létí kó jábọ́ nígbà tó bá dé agbọ́n bí tó ti wúwo jù. ẹni tó béèrè tó ní táwọn máa ń ṣe sọlátù tarawih lẹ́yìn imam sáwọn máa ké fatiha kò sí ìyàtọ̀ láàrin náfìlà àti sọlátù tó jọra yẹn wípé gbogbo apáta náà ni wọ́n bá wípé ká máa ké lẹ́yìn imam pàápàá suratul fatiha ètò túmọ̀ sí pé imam tá à ń ṣe sọlátù tarawih lẹ́yìn rẹ̀ ó yẹ kó náà jẹ́ pé nígbà tó bá ké tán kó tó rí pórùkù ọ̀rọ̀ adákẹ́ fún wa táwọn ò fi lè tètè ké suratul fatiha tọ́ba tí wọ́n á mọ̀ pé ìmáàmù ti wá kò ní dákẹ́ àbí tó bá dákẹ́ gan kò ní tó wa láti ké fatiha tó bá ti ka fatiha tán nígbà tó bá ti dẹnu lé súra àwa náà á tètè ké suratul fatiha ti wá. wọ́n ní rákà mélòó ló yẹ kí tarawih máa jẹ́ rákà mọ́kànlá àbí rákà mẹ́tàlá rákà mọ́kànlá tàbí rákà mẹ́tàlá. ní madhabul maliki èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé làwọn ń tẹ̀lé ọ̀nà wọn àwọn sọ pé ṣe rákà mẹ́rìndínlógójì so ẹ wàá fi mẹ́ta kún ó di mọ́kàndínlógójì so bẹ́ẹ̀ làwọn pè sọ̀látù tarawih so ó sì dá mi lójú pé gbogbo àwọn tí máa jánu pé Málìkì làwọn wọn kò sẹ́ni tí máa ṣe kódà tí ọba rìn já sí ibi tó ti bá pé níbẹ̀ wọ́n ti ṣe tarawih wọ́n ti ń lọ 20 ó lé yọ̀ọ̀sán náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 +234 8083293896. orúkọ yín o ìyá ó ti já ẹ jẹ́ kí á mú ìbéèrè lẹ́yìn náà. wọ́n ní ọkọ̀ tó jẹ́ pé nígbà tí òun pẹ̀lú ọ̀dà ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. ẹ dákun ipa rédíò yìí àbí ẹ̀yin lọlẹ̀ pátápátá ó kọ́ ibi ẹ ti ń pè. ọyẹ ìjọ ya ìbéèrè yín pápápá. wọ́n ní wọ́n ń ta position. wọ́n wá lọ sí ọjà lọ́jọ́ kan ibi tí wọ́n á dé àpòlọ́ ra ọjà. wọ́n wá ẹ̀rọ pàtàkì bá wọn fi ẹ̀rọ wọ́n wá kó àwọn secret àwọn something like that. wọ́n wá pa lọ́bẹ̀ pé kìí ṣe ọjà wọn ni wọ́n kó wá. ní pé kò sí ní àwọn property àwọn. àwọn yẹn náà fọ ẹ pé kọ́mọ gbé lọ kọ́mọ fi pẹ̀ pé táwọn bá ti rẹ̀ ní tó wá kí máa jùmọ̀ àwọn máa contact wọn padà. wọ́n máa lọ fẹ́ fún èyí ẹ̀ ní tẹ́lẹ̀. pé kí ni kí má mi yóò ṣe sí i. lórí kí ni lórí ìlú. ọ̀dà ó ti yé. alhamdulilayi gbà tó dájú pé ibìkan ni wọ́n ti kó àwọn ọjà tí ẹ pè ní sìgá àti ntọ́jẹ́ mọ́ kó tó di pé wọ́n kó má ọjà màmá tiyín tí wọ́n bá wọn kọjá wa so ibi tí wọ́n ti kó náà ló yẹ kọjá yẹn wà nítorí pé ntọ́ dáadáa ntí ò sì dá ọ̀ dáa kí lẹ́yìn fẹ́ fi sìgá sí kí ni sìgá fẹ́ máa ṣe nínú ṣọ́ọ̀pù tiyín so kò yẹ kọjá kẹ́ gbà sọ́dọ̀ látètè kọ́kọ́ sí ambọ̀sibọ́sí pé ó ti wá sọdún kan lọ́dọ̀ yìí ẹ bá lè fẹ́ kó sọ́dọ̀ àwọn lónìí sáwọn ọgbà mọ̀ lẹ́yìn náà bàbá ọlọ́kadà sẹ́ lè wá kan so ẹ ti gbàgbàkúgbà ẹ ti gba ẹ́síbìtì mẹ́rù so tó bá ṣẹlẹ̀ máyẹn ẹ máa mójútó náà ní títí tẹ́fì rẹ nítorí tó ń ti pé sìgá kì í ṣẹrù lábẹ́ òfin ṣẹ̀ríyà gbogbo tó ló wá bá ṣe léèwọ̀ kì í ṣẹrù nítorí pé ìgbà tó ti ṣe léèwọ̀ yun owó rẹ̀ náà èèwọ̀ ni ó jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé sìgá yun tó bá pẹ́ bá lọ sọnù nígbà tó tó bá rọ̀ tẹ sọ ságbára ojú tó lọ sọ nǹkan míì tí èsì sìgá bá wọn gbé pamọ́ lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà tẹ́nìkan bá dé tó bá kílèmù sìgá sí wọ́n máa mu sìgá sẹ̀mí ni sí wọ́n máa mu sìgá gbádùn nígbà tí wọ́n ń wò pé owó máa nù owó wò tá ń lówó ra nù náà. ẹ lórúkọ yín o.
ẹ pa rédíò yín ó ń hó ni tẹ́ bá ti fẹ́ pè wọlé ẹ máa gbìyànjú láti pa rédíò yín àbí kẹsì yín lọ́lẹ̀ tán pátápátá kọ́ lọ́lẹ̀ tán pátápátá lọ́nà tí òfin ní máriwo dání 08085677726 08085677726 plus 2348083293896. Hello, kọ́ yín o. Láti Ondo State ọ̀yá ìbéèrè yín pápápá. ẹgbẹ́ tí yẹn máa ń wá ní orí ọdún àpáṣẹ àgbà tí yẹn náà wá ń ka pàṣẹ àgbà lẹ́gbẹ́ lórí ibi tí yẹn wá ń ka pàṣẹ àgbà tí máa mú wá dákọ̀ àgbàdo àwọn ọmọ sọ̀rọ̀ sọ́dà lórí rẹ̀ ibi tí wọ́n máa ń kà yẹn tí yẹn máa dáṣẹ́ lórí pàṣẹ yẹn ni àbí ìpínlẹ̀ tí yẹn ti bá wà ní wàsálà nípìn yẹn. alhamdulillah ẹ ka fatiha lẹ́yìn imam gẹ́gẹ́ bí a ti ṣe wí ṣáájú ìgbà tẹ́yìn ka fatiha ti ń lọ kí ó tí imam ń ká lọ wọn ni muhammadun rasulullah so sẹ́sì sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá ṣe sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ka fatiha tán ọ̀dà torí pé fatiha kò yẹ kí gbólóhùn tó jájòjì kó já láàrin náà. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè yín. ẹ tó bá ya wèrè tó jẹ́ pé ó fọwọ́ ẹ̀ fà á bí àwọn ìtẹ̀léwé kí ló fi fà. ẹ tó bá jẹ́ fún rẹ̀ ló fọwọ́ fà á láti àbí ó lọ ṣe ájò nígbà irú àjò wo. bóyá ó lọ ṣe fún òfẹ́ sáré owó àti ẹ̀rọ. lọ sí yẹ wípé kí wàá ní ìdájọ́ rẹ̀ àbí kí lẹ gbàlérò pẹ̀lú ìbéèrè yín. ó ti yẹ. alhamdulillah àtẹni tó ya wèrè tí wọn máa ń tọ́ sọ̀n di wèrè àtẹni tó ṣe àfọwọ́fà tó fi di wèrè ẹ rí i pé nǹkan kan pa àwọn méjèèjì pọ̀ ó ṣàfọwọ́fà ya wèrè ó ya wèrè kọ́ máa ń tọ́ fà kí ló wà nù méjèèjì wèrè so lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹnikẹ́ni tó ya wèrè láì bìlà pẹ̀lú ntọ́fà tó fi jẹ́ wèrè wọn ò ní kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ fún ma láti ìgbà yẹn gbogbo ní tí máa ń ṣe wọn ní kọ́ dáadáa wọn ní kọ́ àìdáa fún torí pé dáadáa ọlọ́mọ dáadáa ti ń ṣe àìdáa ọlọ́mọ láìdáa ti ń jìnnà sí kò sí ọwọ́ nǹkan tó ṣe kó tó di pórí dàrú òun náà ni wọ́n fi ṣèdájọ́ fún un tó bá yẹ kó kú lórí pọ́jẹ́ wèrè àmọ́ tó bá yẹ pé làákàyè rẹ̀ bá tún padà wá bá ọ gbádùn tó a jẹ́ pé n tó ṣe kó tó ya wèrè àti n tó ṣe lẹ́yìn ìgbà tó gbádùn ńlọlú ẹlẹ́dàá ó fi ṣèdájọ́ fún lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù àwa lu àǹfààní yìí láti pàkíyèsí ara wa ẹ rí i pé ẹni tó ṣe béèrè ó dárúkọ àwọn nǹkan méjì wípé bóyá àwọn ló ṣe sábàbí torí fi dàrú tó bá pò ń lọ ṣàfọwọ́fà bí àmúgbó ńlọ ń gbọ̀n wò ìwọ ọmọ tó ṣe pé wọ́n bí ọ dáadáa ìdùnnú ńlá ńlọ bẹ́ sílẹ̀ lágboolé yín lọ́jọ́ tán kéde pé ìyá rẹ̀ bí ọ fún bàbá rẹ̀ ṣé ìwọ náà lọ wá yẹ ká bá rí pé nìṣẹ́ ọmọ amúgbó ọmọ wa amúgbó ohùn rẹ̀ wá kẹ́ ẹ̀ ṣé nǹkan tó dáa ní gbó mímú ọmọ wa wú wọn máa sáná sí òun fọwọ́ ara rẹ̀ òun fi ń jóra rẹ̀ dànù òun fọwọ́ ara rẹ̀ òun fi ń dín ọjọ́ orí rẹ̀ òun fi ń bàjẹ́ òun mú ọwọ́ ara rẹ̀ òun fi ń jówó níná òun bà láfíà rẹ̀ jẹ́ ó fẹ́ sọ́ra rẹ̀ di wèrè torí pé igbó nínú nǹkan tó máa ń sábà sọ àwọn èèyàn dáa náà ni wèrè so kìí ṣe pé bóyá yọ sọ àláfíà rẹ̀ di fíafíà lásán yọ sọ di wèrè torí pé ọpọlọ ló ń díl pẹ̀lú ọpọlọ wọn dàrú yóò padà di dàkúdà yóò di ẹni tí a fẹ́ rìn kò lọ́nà tá a máa rí sá subhanallahi alazim kí lọ wá débẹ̀ torí ẹ̀ ló ṣe pé ẹ̀yin tẹ̀ ń ta gbó nǹkan abúlé ń ta o ẹ rí i pé ẹ̀yin náà gangan fúnra ara yín ọ̀pọ̀lọpọ̀ yín èmu gbó ó dàbí ẹnìkan ni ó lọ sí ibi tí wọ́n ti máa ń ṣe sìgá lamẹ́ríkà ìgbà tó wá dé iléeṣẹ́ ọ̀kan nínú àwọn iléeṣẹ́ sìgá wọ́n á ní àṣírí ní bíbá gbogbo tó bá sì rí kọ́ mọ́ sọ ọ́ tó ó padà sọ torí pé ara rẹ̀ ò gbá mọ́ àwọn àdọ̀tí burúkú ni wọ́n fi ń ṣe sìgá wọ́n á sọ pé bí iléeṣẹ́ yìí ti ṣe tó adúrú ẹni tí ń ṣiṣẹ́ ń bí kò sẹ́nìkan tí máa mu sìgá nítorí pé tí wọn náà bá rí nǹkan tá a fi ń ṣe ṣé wàá náà mú ni ò ní mu ká tó wá pé gbó ẹ gbórúkọ rẹ̀ igbó a'udhu billahi sìgá gan haram ká tó pé gbó a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ ni wọ́n tó lọ tó sáré owó kí ló dé tó máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́
ọ̀sáré ikọ̀ fẹ́ sí owó ní ọ̀fẹ́ ní owó ń túláàsì akramakumullah ìmọ̀ fatọ́pọ̀lọpọ̀ máa ń ya wèrè ṣe rọ́pọ̀lọpọ̀ àwọn wèrè tó wà ní títì yẹn àwọn categories ni wọn oríṣiríṣi ìpele ni wọn àwọn ìpele kan wà tó jẹ́ pé ìmúkùmù ló sọ wọn di wèrè àwọn kan wà nù wọn tó ṣe pé mo fẹ́ di olówó òjijì ń lọ sọ wọn di wèrè so ẹ sì rí ẹni tí ń ṣoògùn owó gan-an alára náà èyí tí ò ti ya wèrè nù wọn háwòháwò ní tán lọ́rọ̀ rẹ̀ nítorí pé olówó ọ̀ràn olówó pọ́ǹwá ìgbàkúwà ká owó àǹjànú òun jí jẹ kòbókò kòbókò àǹjànú sa ọ ní kòbókò lójoojúmọ́ tún gbọ́dọ̀ máa rẹ́rìn ẹ dákun ẹgbà burúkú tí ọmọ èèyàn bá mú ẹgbà lọ́tẹ́gbà bá tú ẹgbà àgbàlagbà lè sunkún báwo wá àlìjànú máa lu ọ lẹ́gbà wọ́n sì tún lọ́ọ́ máa rẹ́rìn bákan náà ó ń bẹ nínú ẹni tó pé látàrí oògùn owó òfò yìí wọ́n lè ní kó lọ́mọ kó gbẹ́jẹ lórí àkìtàn ìgbẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ yá eléyìí tó ṣe pé ń horu subhanallah kó máa fi sí kejì búrẹ́dì ẹ dákun ó ń bẹ nínú ẹni tó pé ògiri ọmọ pariwo nínú ilé pé mo fẹ́ mú ẹ̀jẹ̀ ó ti nírú nǹkan tí wọ́n ní kó máa pa ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ní máa ń jí ọmọ gbé àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ní kó máa pa ni ó fi máa fún oògùn owó rẹ̀ lóúnjẹ ẹ dákun sówó dáadáa náà wà nù owó tó yọ ọlọ́kan tójú rẹ̀ dàbí ojú àgbákò ó ti jíjẹgba láàárọ̀ owó tó kójọ tó pẹ́nu rẹ̀ ń rùn gbẹ̀ sówó lélẹ́yìn owó tó ẹ̀kọ́ ń tàtàrà rẹ̀ ọ̀ ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tó ń tàtàrà rẹ̀ owó òfò tá ń lo owó òfò yẹn ó lè gún mọ́tò méjì lẹ́ẹ̀kan náà tó bá tó kó dé fìlà méjì papọ̀ káwọn èèyàn rí ọlọ́nà kí wọ́n máa yẹra pé wèrè ń bọ̀ so ìtàwọn èèyàn ń jẹ ìdíwọ́ náà máa jẹ kíákíá ni sí ọ̀rẹ́ láì ọjọ́ kọjú máa ṣe kó ṣiṣẹ́ alálùbáríkà kó lówó alálùbáríkà. jazakumullahu khairan sheikh ẹ ló kọ yín o. wa alaikum salaam wa rahmatullah ó bá yẹ tí ń pè. ìbéèrè yín. táwọn ọmọ bá gbádùn kò kìí ṣe dandan pé wèrè bí máa kọ́ ọmọ ya wèrè gẹ́gẹ́ bí ẹ ti ṣe máa pé oríṣiríṣi lárùn àrùn wà tó yẹ kó lè ṣe òbí tí Allah la àwọn ọmọ ń bẹ ó sì ń bẹ nínú àrùn ètò sí pé ó lè ràn pẹ̀lú yọ̀ǹda Allah ṣùgbọ́n àrùn kan ò sí tó máa ń tìka ara rẹ̀ ràn so irú ẹni tó jẹ́ wèrè tó bímọ táwọn ọmọ rẹ̀ tí nǹkan kan ò bá ṣe wọ́n alhamdulillah àwọn náà dàbí àwọn èèyàn yòókù ni wọn à ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún wọn dìgbà tán bá tó bàlágà àmọ́ dáadáa tí wọ́n bá ń ṣe kó tó di kí wọ́n bàlágà wọ́n máa kọ́ fún wọn ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọmọ náà orí wọn kò gbádùn gẹ́gẹ́ bíi tòbí wọn ó yẹ ká tètè gbìyànjú torí pé ńgbà míì nǹkan tí ń ṣe àwọn èèyàn yìí tó bá tètè tọ́jú wọn pàápàá àwọn ọmọ kéékèèké wọn ó ṣeé ṣe kí wọ́n gbádùn alhamdulillah bí nàìjíríà ti ṣe wà á rí i pé àwọn àyè tán ti ń tọ́jú irú wọn pọ̀ tó bá tètè mójútó wọn tá a dágun lásì wọn tó ó lè jẹ́ pé àmọ́ wèrè ń ga àmọ́ ẹyẹ tó sú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá wá ọ̀nà láti wá báwọn ọmọ rẹ̀ ó ti ṣe jẹ́ pé wọ́n bọ́ lọ́wọ́ ohun tí ń ṣe nígbà tá a ti rá mi pé àwọn náà nílà so yóò ti dáa jù èló la fẹ́ ná tá a bá náwó yẹn láti tọ́jú wọn ẹ̀san ńlá la fi gbà lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wa so tá a bá gbìyànjú láti tọ́jú wọn tó dáa ni ẹ méjì á gbàgbé pé àwọn náà lára wọ́n ń wojú pé ta ni ó ṣàánú àwọn so tó bá sì jẹ́ pé ẹ̀yin náà ni ẹlẹ́dàá wa bá lò tẹ́ fi ṣàánú ẹgbẹ̀san ńlá lọ́dọ̀ Allahu azza wa jalla kì í ṣe dandan ká mẹ́ni tí a fẹ́ ṣoore fún kó tó di pa ṣoore fún torí pé oore tẹ́ bá ṣe kò ní gbé eléyìí ìjà bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulah ọgbọ́n ibẹ̀ tí ń pè. láti ìbéèrè yín.
ara ẹ̀sìn ó ti yé. ọkọ ni pé ìbéèrè tẹ́ ń ṣe yẹn kì í ṣe ìbéèrè tó nítumọ̀ nítorí pé aburú àtàìdá àti kò wu ní gbọ́ àwọn onílàákà ẹ̀wọ̀n ìbéèrè rẹ̀ tábà wá pé mo múra lẹ̀ de ní tí wọ́n wí dáadáa nífẹ̀ẹ́ sọ́ọ̀fẹ́ kó lè ọkọ̀ ọmọlẹ̀ sọ́ọ̀fẹ́ kó lè ọ̀dọ́ ọlọ́nà ni níta ẹ̀ máa tọrọ ẹ̀rọ Ànábì sallallahu alayhi wa sallam ó sọ náà àdìsí kan ní la tatamannaw liqa al-adu was'alullaha al-afiyah ẹ má máa ran kan pé ká pàdé ká kọlura pẹ̀lú ọ̀tá ká pàdé ká kọlura pẹ̀lú ọ̀tá ẹ bá kọlura yín pẹ̀lú ọ̀tá inú kọ́ pọ̀ àbí kí wọ́n pa tó yẹ kí ẹ máa tọrọ lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá ní àlàáfíà kó là yín kó gbà yín torí ẹ̀ ẹlẹ́yin jẹba ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam kò sọ bẹ́ẹ̀ ti ṣe sọ̀hún yóò bá level àti Nàìjíríà level ẹni tẹ́ ń sọ níta Ànábì ń sọ ní pé tẹ́nìkan bá ní kó mú owó rẹ̀ wá òun fẹ́ gba owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ Ànábì ló gbọ́dọ̀ fún kò sọ pé akọ ọmọlé kò sọ pé ọdọ ọlọ́nà ẹnìkan ní òun fẹ́ gba owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ fún tí ọba wa bá mi jà ń kọ́ Ànábì níwọ̀n náà bàjá ó túmọ̀ sí pé dúkìá rẹ̀ wọ́n ló ṣiṣẹ́ wọ́n ló ṣe wàhálà lórí ẹ̀ tó fi ní báwo ló ń ṣe wá gbà lọ́wọ́ rẹ̀ lábẹ́ pé ń fi nǹkan kan dẹ́rù bọ̀ rárá ó gbọ́dọ̀ gbé dúkìá rẹ̀ lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀dà tó bá jẹ́ pé ó dojú ìjà kọ mí ńkọ́ wọ́n ní wọn náà dojú ìjà kọ tó bá ṣe pé ń lọ́ba pa mí ńkọ́ Ànábì sallallahu alaihi wasallam ní iná ní ọ̀wọ̀ tó bá pè mí lọ́ba rí pa ńkọ́ Ànábì lálùjánnà lọ́wọ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ má máa yí ọ̀rọ̀ Ànábì kúrò ní bó ti ṣe sọ ẹ má máa yí kúrò ní bó ti ṣe sọ ẹ kọ́kọ́ ka àdéhìí bó ṣe wáyé wàá túmọ̀ rẹ̀ àwa máa mú àwọn àpèjúwe ó wá lè débẹ̀ náà pé tó bá kọ ọ má lé àmọ́ kì í sá Ànábì ní tó bá kọ ọ má lé lọ sọ pé tó bá kọ ọ má lé. ẹ lórúkọ yín o. hello. wa alaikum assalam wa rahmatullahi ọkọ ìbẹ́ tí ń pè yìí. ìbéèrè yín. Alhamdulillah àkọ́kọ́ ńṣe lẹ́yìn ò máa béèrè ìdájọ́ Islam nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ báyà nínú gbèsè ayé wa nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹni tá à ń jọ ń gbé nítorí pé ẹ̀yin bá jẹ́ mùsùlùmí ó sì wù yín kó jẹ́ pé ẹ̀sìn Islam yín à ń lò nínú ìgbésí ayé wa bó ti ṣe yẹ náà nù ṣùgbọ́n ẹ má gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ wọn kà gbẹ̀sìn ni wọn ò gbófin rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣà lásán wọn ń ṣe kì í ṣe Islam tí wọ́n láwọn ń ṣe ni wọ́n ń ṣe àṣà lásán ni wọ́n ń tẹ̀lé nísìnyí bó ló ti lè fẹ́yàwó tó yẹ pé ìyàwó ọ̀jọ́ ń kọ́bọ̀ ọ̀nà kọ́bọ̀ lé lórí rí gbogbo nǹkan ni wọ́n sì fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ so ìyàwó yọ dáná fún ìyàwó yọ fọṣọ fún ìyàwó yọ gbálẹ̀ fún ìyàwó yọ tọ́jú ọmọ fún ìyàwó yọ lóyún fún gbogbo nǹkan pátá ni wọ́n máa ṣe fún ìwọ ò sì ná kọ́bọ̀ lé lórí rí àṣà Yorùbá wo náà lọ gbà bẹ́ẹ̀ Yorùbá wo ni Yorùbá náà tó ló ń gbà wípé àṣà bàbá òun tóun rí lọ́dọ̀ bàbá òun látọ̀dọ̀ bàbá ńlá òun bàbá òun náà ní pẹ́rú lóbìnrin kọ́kàn máa ṣiṣẹ́ fáwọn káwọn máa náwó lé lórí àfi tó wá pàṣẹ àti ìlú tiyín níbi tí ìlú yín wà ní kọ̀rọ̀ tóòrùn etí yọ àfi lẹ́ẹ̀kan lọ́dún nítorí pé tá a mọ Yorùbá náà sí ni pé yẹ́sì tó bá fẹ́ ìyàwó jẹ́ olùrànlọ́wọ́ fún ọ tí wọ́n bá jágbẹ̀ ìyàwó máa bọ́ ọ lóko àmọ́ pọ́kọ wọn wá ní fún ìyàwó ló ń jẹjẹ ọkọ wọn ò ní pèsè ibùgbé fún ìyàwó ẹ̀ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ lè rìn kó nù gbòòrò olùkọ̀kan kẹ lọ sáwọn ìgbèríko kẹ rí báwọn èèyàn ṣe ń tọ́jú àwọn ìyàwó wọn so nígbà tí ẹ fẹ́ sọ ayé di ayé pé kò sí ní tọ́kàn mí kóbìnrin ọmọ gbé tiẹ̀ kí wọn náà máa gbé tiẹ̀ kó ń kó jábélé ní obìnrin tó bá fẹ́ rí ọlẹ́gbẹ́ rẹ̀ ó ní kó máa ṣe gbogbo ìnáwó ìgbà náà ni gbogbo àwọn rádaràda yẹn lọ wọlé wá bá àwọn èèyàn à ń bọ́sibọ́sí Islam tó sọ fún ọ wípé gbogbo nǹkan pátá porongodo tóbìnrin yẹn bá bùkátà láyé ọrùn ẹ lọ́wà torí tàbá tó bàbá ọmọ ṣe àkìránṣẹ́ pàlákàrà o ti fẹ́yàwó tán ní ìsinyìí ọwá ló ní ṣènáwó lórí ẹ̀ ò ní tọ́jú rẹ̀ dandan o gbọ́dọ̀ tọ́jú rẹ̀ o gbọ́dọ̀ ṣènáwó lórí ẹ̀ lódì wọn abágbára rẹ̀ ti ṣe máa so irú ìtẹ̀ wá béèrè kò sí tàbí ṣùgbọ́n tóbìnrin ọba gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀rú ọkùnrin báwọn
yóò kú lọ́dọ̀ rẹ̀. Òfin ṣẹ̀ríà gan tún sọ wípé tí ọkùnrin bá ti jẹ́ wípé kò máa náwó lé obìnrin lórí, kò máa tọ́jú rẹ̀ rárá, òfin ṣẹ̀ríà gba adájọ́ láyè láti tú wọn ká, nítorí pé obìnrin yẹn kò rí ẹ̀tọ́ kankan gbà lọ́dọ̀ ọkọ tó lòun fẹ́. Torí ẹ̀ ẹ̀yin ọ̀ wá ní jẹ́ pé ẹ̀yin lẹ sọra yín di lọ́ọ̀yà fún òfin ṣẹ̀ríà nù. Tó bá wù òun láti rí pé òun fẹ́ gba ẹ̀tọ́ òun lágbàpè, ọkùnrin yóò sì sínú ẹni tó lè fún un lẹ́tọ̀ òun. Torí ẹ̀ òní ó kú lọ́dọ̀ rẹ̀. Tó bá sì kú lọ́dọ̀ rẹ̀, nígbà tí ò sí òfin ṣẹ̀ríà tí wọ́n ń lò láwùjọ ibi tí wọ́n ń gbé, nǹkan tóbìnrin yóò ṣe òun náà ni yóò sọ pé òun jẹ́ ìyàwó rẹ̀ máa ń tòun látàrí pé kì í náwó lé òun lórí. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. A legacy center of excellence with classic education for modern achievers, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ ẹ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dán mọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórígì. Àyẹlẹgbẹ bọ́dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence. Hello, Banyo. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Who can you imagine? Ìbéèrè yín bẹ́ẹ̀. Sí nǹkan tó ṣe sọ̀látùl wítìrì ló kù, báyà wọ́n sọ pé kó ń kálukú lọ máa ṣe wítìrì tiẹ̀ ń lè ní, kò sí tó burú ń bẹ̀. 08085677726 plus 234 8083293896. Ó kọ yín o. Hello. Hello, ẹ̀ ń bẹ̀ o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ yín ẹ ti ń pè. Ìbéèrè yín. Alhamdulillah, kò síbi tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé jẹ́ Jímọ̀ kẹ́ máa mú àwọn àrùn kan kúrò lára yín. Ní tí Islam fi kọ́ wa ní kíkọ́ fa irun abẹ́ rẹ̀ tàbí ìyá rẹ̀ kó já tí jíjá rẹ̀ ò bá rọrùn sáti mú kó bàbá sì rọ̀ lọ́rùn. Bákan náà Islam tó fi kọ́ wa pé kó dín irun mú rẹ̀ kù. Sọ àwọn eléyìí wọ́n sọ pé gbogbo ọjọ́ Jímọ̀. Ṣùgbọ́n tó bá pẹ́ lára rẹ̀ má jẹ́ kí irun abẹ́ rẹ̀ ojú ogójì ọjọ́ lọ. Sọ eléyìí ní nǹkan tí òfin ṣẹ̀ríà fi kọ́ wa. A máa try láti gbọ́ ẹ̀sìn yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe wá. Torí táwa náà bá ń sọ fún yàn kó má jẹ́ pé ní tí ò ṣe déédéé la sọ fún wọn. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Ìkíkánná rẹ̀ inú wa ní kó máa yẹ̀wò ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀. Tó bá fi síjọ́ Jímọ̀ kò sí wàhálà ńbẹ̀. Náà. Hello, kọ yín o. Ó kọ yín pápápá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ parí bí oyin o. Ó kọ yín bí ẹ ti ń pè ó kọ yín lákọ̀ọ́kọ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni wípé ó ní mọ́sídìí kan tí ó tún máa ń gbé tí mò ń gbé níbẹ̀ máa ń jòkó rà. So ìwà aláǹfààní àti máa ń gbé àwọn àgbàjá rẹ̀ yà. Nítorí inú ibi tó wà wọ́n máa ń ti géètì lẹ́sà. So ó wá ní ibì kan tí ó tún súnmọ́ ọ̀dọ̀ mi tí mo wá ń lọ. Ìgbà tí mo wá dé mọ́sídìí yẹn mo wá rí pé ìgbà tí wọ́n ti bá ti fún ìgbà tó ti pẹ́. Bí ìgbà tí wọ́n ṣe kí ni? Hello, bí ìgbà tí wọ́n ṣe kí ni? Wọ́n ti pàṣẹ nígbà díẹ̀. Ok. Nígbà tí ó ti pẹ́ gan-an. So ìgbà tí mo wá sí ìwádìí yẹn wọ́n á jẹ́ kó yé mi pé wọ́n
mọ́sálásí fún mọ́ pé ó ti fẹ́ lọ́sùn pé wọ́n fi rẹ́ǹtì fáwọn ní ọ̀gbẹ́sì ṣe pé Jésù ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀. tó kí n fẹ́ nǹkan tí wọ́n fẹ́ ṣèbéèrè lé lórí ni pé àkùnrin sábà fún ìjàmọ̀ ìjẹ́ fún wa lẹ́yìn bóyá àkìnrin ra wa ju bíi méjì mẹ́ta mẹ́rin lọ. èmi wá wò pé nínú ọ̀nà tí èmi náà ti lè ran irú mọ́sálásí bẹ́ẹ̀ lọ́wọ́ torí pé àwọn kan ló ṣègbìyànjú láti jẹ́ kí ó tó di ibi tí àwọn ènìyàn padà. so mo wá fẹ́ wò pé ṣé lájà mi ò ní kú sí mo bá wò sí bí a nígbà tó yẹ kí mo fi ibi tí ìjàmọ́ ti pọ̀ lẹ̀ lọ sí ibi tó yẹ pé mo lè dé bẹ́ẹ̀ kan tó yẹ pé mi nìkan ó ti yé. àkọ́kọ́ ibi tẹ́ ẹ fi sílẹ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ ní ìdí pàtàkì eléyìí tó di yín lọ́nà níbi àti máa lọ síbẹ̀ pàápàá jùlọ àwọn mùsùlùmí máa ń pọ̀ níbẹ̀ àti máa pé sọ̀láàtùl jàmáà ńṣe ni ládàá máa ń rú gọ́gọ́ bí àwọn jàmáà tẹ́ǹjọ́ ń ṣe sọ̀láàtì bá ti ṣe pọ̀ sí torí ẹ̀ ká pa mọ́ṣáláṣí kan tì nítorí ìdí kan tí ò nítumọ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ibi tẹ́ tí wọ́n lọ tẹ́ bá pé wọ́n ti pàtì ọjọ́ ti pẹ́ kò jẹ́ ibi táwọn mùsùlùmí gan ti máa ń lọ ṣe sọ̀láàtì máa tó bá jẹ́ pé ibẹ̀ jẹ́ sísọjí gbọ́wọ́ yín tí mọ́ṣáláṣí yẹn ó fi padà máa wúlò fún ta àti torí rẹ̀ kọ́ yóò jẹ́ pé iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe torí de eléyìí báyìí tẹ́ bá lè yẹ mọ́ṣáláṣí yẹn pẹ̀lú pé báyà ẹ wá gbọ̀ngbọ̀n tẹ́ fi máa pe sọ̀láàtì níbẹ̀ so pẹ̀lú àṣẹ Allah àwọn èèyàn wà ó lè jẹ́ pé nígbà kan rí ibi tán kọ́ mọ́ṣáláṣí sí látàrí pé kò rí àmójútó kò sì rí àwọn èèyàn ó ṣeé ṣe káwọn míì tí èsè mùsùlùmí káwọn fẹ́ sọ di ibi táwọn ti sọ di ilé ìpàdé ilé àjọ tó tí Allah bá wá ní kí ẹ̀yin kí ẹ ríru bẹ̀ kẹ́ ẹ dá padà sórí ìpìlẹ̀ bó ti ṣe wà tẹ́lẹ̀ náà iṣẹ́ ńlá lẹ̀ ṣe fẹ́sìn Islam torí ẹ lè dúró níbi tẹ́ wá kẹ́ ẹ wá bí ẹ ti ṣe sọ mọ́ṣáláṣí ń jí ẹ̀yin kan tí Allah bá lóyún fún kan ẹni ládàá tó pọ̀ lọ́dọ̀ Allah. 08085677726 plus 2348083293896. ó kọ yín o. wa aleykum salaam wa rahmatulah. ó kọ yín ẹtí pé. ìbéèrè yín. ìbéèrè ti pé ó ní ẹnìkan bàbá kan ti dàgbà ní kó wọn wá ní ìṣẹ̀lẹ̀ láti mọ ọkùnrin wọn wá bí wípé ṣé àwọn lè máa lọ sí àwọn ní ilé àwọn láǹfààní àti mọ bí òun ṣe máa. ọ̀dà ó ti yé. lópin ìgbà tí wọn bá ti ní nǹkan tán lè máa gùn wá sí mọ́ṣáláṣí torí pé kẹ̀kẹ́ di máṣíìnì ọwà kẹ̀kẹ́ di máṣíìnì yẹn òun náà wọ́n máa ń gbé bátìrì sí so téèyàn bá jókòó lórí rẹ̀ yẹn kàn máa tẹ bọ́tìnì yóò sì máa gbé yàn lọ so tí wọ́n bá nírú nǹkan báwọn tó sọ́ di rọrùn fún wọn láti lè máa lọ mọ́ṣáláṣí tí wọ́n sì lè máa wọ́ wá sí mọ́ṣáláṣí kò sí nǹkan tó burú pé kí wọ́n máa ṣe sọ láti wọn nílé kò sí nǹkan tó burú. 08085677726 plus 2348083293896. wọ́n ní ìyàwó tó máa ń gba padà ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah. ó kàn yín ẹtí ń pè. ìbéèrè yín látẹ̀jì bò. mo ní pé máa ń láti lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ wá wà bí ipò tó lè lọ sí sọ́ọ̀ lórí ìjọba. ẹni ṣé yẹn lè kúrò lórí sọlá yẹn kí yẹn lọ tún tàbí. ó ti yé. pàápàá jùlọ àwọnù Ramadan tó bá jẹ́ pé àsínú Ramadan tí kẹ̀lẹ̀bẹ̀ bá wá fún yín àbí ikùn ó wà lẹ́nu yín ẹ sì ní èkísà léwọ́ tẹ́ lè tú sí tẹ́ sọ sápò yín sọláàtì yín ó bàjẹ́ tẹ́ bá gbé mi báwo wá ni a tún wà ní Ramadan ṣìyàmù ó tún bàjẹ́ torí ẹ̀ tẹ́ bá lékísà léwọ́ ẹ tú sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àgbà wa níyànjú kó ní kálukú kó lékísà léwọ́ tí ó wà lápò rẹ̀ àìbá àmà tí irú ṣẹlẹ̀ ń bá ṣẹlẹ̀ ẹ kàn ra tu kẹ̀lẹ̀bẹ̀ yín sínú rẹ̀ ni ẹ sì rárá bárabá ẹ sọ sápò yín pàtó bá yẹ padà máa fọ́nù eléyìí yóò mú kí ṣìyàmù yín kó wà lálàáfíà kí sọláàtì yín kó má bàjẹ́ ṣùgbọ́n tẹ́yìn bá ti gbérú ẹ̀mí èèyàn gbé ní tí ọ̀dà mi ò sọláàtì bàjẹ́ ṣìyàmù náà tẹ̀lé. wọ́n ní ìyàwó tó jẹ́ pé máa ń gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ láti ṣe sọ́dákọ̀ tí ọkọ ìwà máa ń kọ̀ fún ìyàwó pé
kó má ṣàṣe sọ́dákọ̀ wípé ṣé ló fẹ́ obìnrin bẹ́ẹ̀ ṣé ó kúkú lè máa fẹ́ gan ṣe ẹnu ẹ̀ ní gbọ́lágún tí ò ní máa wulẹ̀ sọ fọ́kọ má láti máa fi owó rẹ̀ ṣe sọ́dákọ̀. rárá o yóò ṣe ẹnu rẹ̀ ní gbọ́láró tàbí gbọ́lájó yóò máa sọ fọ́kọ rẹ̀ ní gbogbo gbà òfin ṣẹ̀ríà mi yóò máa gbẹ́nujó yóò máa sọ fọ́kọ wọn fẹ́ fún èèyàn ní nǹkan báyìí tọ́kọ bá lóun ọgbà àjẹ́ pé kò sí wàhálà torí pé òfin ṣẹ̀ríà ni pé má na owó láì gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ìwọ ló lówó rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà ni má na láì gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ó lè jẹ́ pé nǹkan kan wà tọkọ ń rí ẹ bi léèrè kí ló dé tẹ́ fi ní kí n má fún kí ló dé tẹ́ fi ní kí n má fún èmi náà sá yẹ kí n sánà àti rí dáadáa lọ́jọ́ ògbéǹdàlù kìyàmù so ọkọ ń bọ́ báyìí pé nǹkan ò yé ara rẹ̀ ó balẹ̀ yọ padà di pé ń fún ní yọ̀ǹda lẹ́yìn ìjà bó ṣe jẹ́ lẹ́yìn náà obìnrin yẹn obìnrin dáadáa ni gbogbo obìnrin lónìí ẹ̀yin náà bíra yín léèrè mélòó nu yín ní máa gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹ̀kọ́ lẹ̀ ló fi hàn sọ pé Islam fẹ́ mú un lẹ́rù lórí owó ohun tí èsì pé òun fẹ́ gbowó lọ́dọ̀ ọkọ. ayẹ́kùnlá ṣe tó bá jẹ́ pé ilé náà ní irúfẹ́ obìnrin bá fẹ́ máa ṣe dáadáa sí bóyá bí àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó fẹ́ máa bù wọ́n ní nǹkan. ẹnikẹ́ni yóò máa béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ yìí máa ṣe wàsá. títí tó fi lórí àwọn òbí. dáadáa eré lẹ̀ ń pọkọ ni. ẹ jẹ́ ká máa ṣẹ́nu lójú lónìí bí mi láì jà ọ̀làwọ̀dé láti tó bá di lọ́jọ́ Wednesday yìí ní láì jà láti máa pàdé lórí ètò tí a kò ní àlùfíìkì òfìlè Islam Al-Madina Center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n ṣe agbátẹrù ètò yìí kí aláàkóbá fi san wọ́n lẹ́sọ̀rọ̀ láyà.